Pẹ̀lú bí ó ṣe ti súnmọ́ ọdún kan báyìí tí ilẹ̀ Ìjẹ̀bú Alárẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọn ò tíì ní Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, ìyún olórí ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú káfàtà tuntun, níṣe ni ló mà dàbí pé ọ̀rọ̀ ọ̀hún yóò fẹ́ẹ̀ kọjá ọdún kan tàbí ọdún yìí gan kan tó ní Àwùjalẹ̀ tuntun nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ àti ọ̀rọ̀ tí agbẹnusọ gómìnà Dàpọ̀ Abíọ́dún tí ó sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí, tó lè jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ ọ̀hún ni ó ti ń dá nǹkan sílẹ̀ láàrin ọmọ bíbí ìlú ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn àti láàrin àwọn tí wọ́n gbà fún ìtẹ́ Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Kì í ṣe tuntun mọ́ pé lọ́jọ́ 13 nínú oṣù keje ọdún 2025 tó kọjá, ìyẹn the 13th of July 2025, ìní eré ńlá wò tí àjànàkú tó sùn bí òkè ní ilẹ̀ Yorùbá àti ní gbogbo ìpínlẹ̀ Ògùn nígbà tí kábíyèsí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà tí kábíyèsí wàjà lẹ́yìn tí kábíyèsí tó ti lé ní 90 ọdún dáadáa, tí kábíyèsí tó ti lo odidi 60 ọdún kọjá tó ti lò lórí ìtẹ́ àwọn baba ńlẹ̀, tó sì jẹ́ pé láti ìgbà náà tí àwọn ìdílé oyè àti àwọn ọmọ oyè tó ti múra sílẹ̀ wípé àwọn náà fẹ́ di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, àwọn fẹ́ gba ipò náà lẹ́yìn ìpapòdà ọba Síkírù Adétọ̀nà, ní gbogbo ẹ̀ ń já sí pàbó, èyí tí kò tí ì jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ògùn tó láṣẹ láti yan Àwùjalẹ̀ tuntun kó gbé ìgbésẹ̀ lé lórí. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yìí ó ti ń di nǹkan tí ojú ti ń ká àwọn ọmọ bíbí ìlú Ìjẹ̀bú sí, ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ní lẹ́tà kan lu síta tí wọ́n ní olísà ti ìlú Ìjẹ̀bú Òde, ìyún olóyè Rasheed Adéoyè Adésànyà, tí wọ́n ló kọ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún, níbi tí wọ́n ló ti dárúkọ àwọn ọmọ oyè 5 tó fi ránṣẹ́ sí gómìnà pé lára wọn nínú kó ti mú ọ̀kan níbẹ̀ tí ó sọ di Àwùjalẹ̀. Àwọn orúkọ tí wọ́n sì ní olóyè olísà Ìjẹ̀bú, ìyún olóyè Rasheed Adéoyè Adésànyà tó fi ránṣẹ́ sí gómìnà, ó ní ọmọọba Adémọ́rin Kúyẹ̀, ọmọọba Isiaq Ayọ̀délé Adéwálé Adékọ̀yà Ẹlẹ́rùjà, ọmọọba Ọ̀nàbànjọ Abímbọ́lá John, ọmọọba Olúwaṣeun Abdulwaheed Ọmọpẹ́nu Ọ̀nànúgà àti ọmọọba Ọlábọ̀dé Ọ̀nànúgà. Ọ̀rọ̀ yìí ni ó ti ń jà rìnrìn wípé àárín àwọn 5 yìí tí olísà ìlú Ìjẹ̀bú tó fi ránṣẹ́ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún ni wọn yóò ti mú Àwùjalẹ̀. Ṣùgbọ́n ìgbà tó ń sọ̀rọ̀, agbẹnusọ gómìnà Dàpọ̀ Abíọ́dún Káyọ̀dé Akínmádé ní kò sí ohun tó ń jọ lẹ́tà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn o, kò sẹ́ni tó kọ lẹ́tà ọ̀hún síbẹ̀ sí àwọn, àti pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni, tó sì ní bí wọn yóò bá tiẹ̀ fi orúkọ àwọn ọmọ oyè ránṣẹ́, ó ní kì í ṣe olóyè ní yóò kọ lẹ́tà sí gómìnà bí kò ṣe alága ìjọba ìbílẹ̀ tí Ìjẹ̀bú Òde wà lábẹ́ nípasẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà, ìní olóyè olísà Ìjẹ̀bú Òde, ìyún olóyè Rasheed Adéoyè Adésànyà náà pariwo síta, ó lóun ọmọ kankan pa lẹ́tà tán lóun kọ sí gómìnà láti forúkọ ọmọ oyè 5 ránṣẹ́ o, ó lóun máa kàn pa ẹ̀, wọ́n kàn fẹ́ fi bà òun lórúkọ jẹ́.